káàsán o, ẹ káàárọ̀, ẹ kú ìrọ̀lẹ́, kú àṣálẹ́ ìyẹn ní gbogbo ibi tí ẹ bá ti ń wo ìkànnì tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lónìí ìlú Onígbòǹgbò la wà, lẹ́gbẹ̀ẹ́ Atan, lẹ́gbẹ̀ẹ́ Lùsádà ní ìpínlẹ̀ Ògùn, níbi tí ìjọ Christ is coming back Crusade worldwide, níbi tí pásítọ̀ wa Ọlábánjí ti jẹ́ olùdarí tí Ọlọ́run ọba tí ó ń lò wọ́n láti fi ṣe ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáyé. Náà ni ẹ ti mọ̀ wọ́n, tí ẹ bá rántí dáyìn tí ẹ ń wò wá láìpẹ́ tí a fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò náà ni wọ́n sọ nípa ìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nínú ìtàn sọ pé bí ọ̀rọ̀ ṣe ń lọ nígbà náà lọ́hùn, Adémọ́lá Adélékè ni Ọlọ́run sọ fún àwọn pé ó máa jáwé olúborí tí ọ̀rọ̀ ohun tó sì padà wá sí ìmúṣẹ. Àwọn náà sọ wípé pẹ̀lú bóyá ń lọ bóyá ń bọ̀ yìí o, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti parí ọ̀rọ̀ nínú ìjọba ẹ̀mí, òun náà ló máa jáwé olúborí tó bá ti di ní ọdún 2023. Ṣùgbọ́n lónìí a ò wá sọ nípa ọ̀rọ̀ òṣèlú o, bẹ́ẹ̀ ni a ò sọ nípa ọ̀rọ̀ lágbájá tàbí tàmẹ́lò. A fẹ́ sọ nípa Christ is coming back, mega crusade worldwide. Church tó ń sọ nípa ìpadàbọ̀ Jésù, báwọn ìbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yìí, níbo náà gbé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì yìí dé, níbo gan ni wọ́n wà, ibi tó wà yìí o, wọ́n yá wọn bẹ̀ ni o, àwọn náà ń lò kan wọn ni àbáwọn náà ní o, kí ni wọ́n ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí ni wọ́n fẹ́ lọ́wọ́ àwọn èèyàn láti mú ìjọ Ọlọ́run ọba kó tẹ̀síwájú dáadáa tí àwọn èèyàn náà lè jàǹfààní wọn káàkiri àgbáyé. Bàbá ẹ kú kalẹ̀, orúkọ ilé ìpínlẹ̀ sà. Orúkọ tèmi ni Pásítọ̀ Ọlábánjí Bùsọ́lá Ọládàpọ̀, tí mo jẹ́ olùdarí ìjọ Christ is coming mega crusade worldwide. Ta ló ń jẹ́ Pásítọ̀ Bùsọ́lá Ọlábánjí? Ta lẹni náà gan? Èmi tí mo wà ní. Báwo lè bẹ̀rẹ̀? ẹ jẹ́ ká lóye kán mọ̀ ń pa yín. Iṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti bí ọdún 8 sẹ́yìn. Mo ní ìpè ní ọdún 9 sẹ́yìn, and láfítà tí mo ní ìpè tí Ọlọ́run bá mi pàdé, Ọlọ́run mo tẹ̀síwájú láti máa darapọ̀ mọ́ àwọn ìjọ. Ó tó di pé Ọlọ́run sọ fún mi pé iṣẹ́ ìránṣẹ́ tó rán mi ní ìpadàbọ̀ Kristi, kí n máa kéde ìpadàbọ̀ Kristi. And the day I got the revelation, mo rí pé mo wà nínú ọjà, nínú ìran, mo wà nínú ọjà, mo ń kéde, bẹ́ẹ̀ ni mo ń kéde nípa Kristi. Bẹ́ẹ̀ lóbìnrin kan ló wá parọ́ mọ́ mi nínú ọjà yẹn. Obìnrin yẹn lójú ẹsẹ̀ ó dẹ̀ di ìjì, ó ṣe di ìjì, mi ò wá lè mú, ṣùgbọ́n ó ti parọ́ mọ́ mi. Àwọn yẹn wá ń lé mi kúrò nínú ọjà, wọ́n sáà ní kí n jáde. Wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ẹ̀ pé ó ń padà bọ̀, ó fẹ́ rẹ dé o, ó ń padà bọ̀, onídàájọ́ òdodo, Jésù padà bọ̀, ó fẹ́ rẹ dé o, ó ń padà bọ̀, onídàájọ́ òdodo. Mo ṣe ń pariwo yẹn, mo ṣe ń kọrin yẹn, mo wá rí gbogbo àwọn tó fẹ́ lé mi kúrò lọ́jà yẹn, àwọn náà bẹ̀rẹ̀ sí kọ orin yẹn. Àwa mú mi padà sínú ọjà, mo wá rí pé àwọn ń kọrin, ẹni tó obìnrin tó wá dìjì yẹn, mo wá rí pé afa ìjọba rẹ̀ ya, aṣọ ẹ̀dẹ̀ ya nínú ẹ̀mí. Ìgbà tí mo wá lajú sáyé, àlá ni, ìran ni, mo wá lajú sáyé, mo wá béèrè lọ́wọ́ áńgẹ́lì mi pé kí ni mí ní eléyìí, ló wá lásìkò ti tó fún ẹ láti tẹ̀síwájú, pé iṣẹ́ ìrántá rẹ̀ fún ẹ, iṣẹ́ ìpadàbọ̀ Kristi, wàá lọ máa kéde ìpadàbọ̀ Kristi. Pàtó tó bí ọjọ́ 3 sẹ́yìn, mo ríra mi pé mò ń ṣe crusade, mo wà nù ràn. Ìsọjí ìta gbangba. So that nínú ibẹ̀ àwọn èèyàn wọ́n rí ìyanu àtọwọ́ Ọlọ́run. Bàtán wá rí ìyanu àtọwọ́, gbà tí mo wá tún lajú, mo wá ń bè lọ́wọ́ áńgẹ́lì mi kí lélẹ̀. Ó ní kí n wò ó ṣe tá a fún ẹ ní, ó náà fún ẹ láti máa kọjọ káàkiri o, ṣùgbọ́n ara ẹ láti máa tú àwọn èèyàn káàkiri ni. Ó máa tú àwọn ènìyàn káàkiri, so that iṣẹ́ tó gbà ó ní iṣẹ́ ìyìnrere láti máa kéde ìpadàbọ̀ Kristi. So that ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀, lójú ẹsẹ̀ náà kọ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, mo wọnú àwọn ìjọ bíi 4, nítorí pé Olúwa sọ pé àsìkò ti tó kí n lọ gbé ìjọ kalẹ̀. Bàtà rẹ̀ gbé kalẹ̀ díù pé iṣẹ́ ìran tá a ní, iṣẹ́ ìran pé à ń wá ìjọ
or a fẹ́ kọ́ building a bẹ̀rẹ̀ látòrí pé a lọ after ta register orúkọ church tán we move around from one place to another láti preach the gospel and this is exactly what we are doing till today. Tabani ká wò dára báyìí Christ is coming mega crusade worldwide ọmọ ìjọ yín ó tó mélòó ṣé ẹ tiẹ̀ sí lẹ́ka káàkiri àbí bí yín nìkan náà lẹ́wà. ọmọ ìjọ wa mi ò ní ọmọ ìjọ Jésù nìkan ló ní ìjọ òun dẹ̀ ló ní ọmọ ìjọ ṣùgbọ́n by God grace we have done a lot gẹ́gẹ́ bí ènìyàn nínú ẹ̀mí nínú wájú Ọlọ́run àlè má ti ṣe kankan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn we have tried our best we are plant ìjọba and plant souls we have a lot of souls that have been even including in America as I'm talking to you tẹ́ pé Ọlọ́run ti lò wá fún wọn we have a lot of souls in Nigeria and by God grace we have just 2 branch and the 2 branch even the land that we are using is not belong to us. ok ibi tí ẹ fi kalẹ̀ sí báyìí lẹ́yìn ìyẹn ìyẹn ní abúlé kí ẹ parọ́ báyìí náà. it's abúlé town. ok nílùú onígbòǹgbò. kì í ṣe ọ̀dọ̀ wa. ẹ̀yin kọ́ lẹ ní ibi tá a jókòó sí. bẹ́ẹ̀ni láti kan torí ìgbà tí a ní iṣu kékeré kan níbi tá a wà atanláwà tẹ́lẹ̀ Joshua atanláwà tẹ́lẹ̀ kò tó pé iṣu kékeré kan ṣẹlẹ̀ àparí Crusade látàn nígbà yẹn náà ni ìjàmbá kékeré kan ṣẹlẹ̀ so that because of that we moved down to this. ìjàmbá ilé jóná ni àbí kí ló ṣe àbóyún wọbẹ̀. ìjàmbá story ńlá ni. àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ̀kọ́ ṣe lérè fẹ́ díẹ̀. you know that when you do some. yorùbá ní kẹsàn Yorùbá tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá. ó jẹ́ ọdún kẹrin ni tá a ṣe crusade as a 7 days crusade ní Àtàn. After the crusade we face a lot of challenges àwọn challenges ta face yẹn náà ni pé after gbà yẹn ó di pé wọ́n ń gbé ẹbọ wá church because ìyìnrere yẹn ó jẹ́ ìyìnrere tẹ́kọ̀ kílẹ̀ sọlọ́dẹ̀ gba ọwọ́ wa láti ṣiṣẹ́ ìyanu and after the program we face a lot of challenges from kingdom of darkness kò sí pé bóyá ní èyí sí pé bóyá nǹkan mi ló ṣẹlẹ̀ but we face the challenge from the kingdom of darkness. àwọn ẹlẹ́mìí òkùnkùn. bẹ́ẹ̀ni to the level that everything that we have there disappear. Don't let them just cut the story short. It's a long story. Ìtàn ìránṣẹ́ ni. It's part of the testimony and that's why I used to tell people that it's not today that we experience tó wà nínú iṣẹ́ ìránṣẹ́. Time tí mo ń sọ yìí tí wàá pọ̀pọ̀lọpọ̀ Kristi I think that mo fẹ́ lè sọ pé ó sú mi I want to run back. Ìgbà tí ìjìyẹn dé that I have sold everything in my family I don't have anything so that ìjìní and during ìjìyẹn lọ́nà fi gbé bẹ́ẹ̀ mo ti rí agbára tó tún yàtọ̀ sí agbára tí mo ní that's where God revealed some secret for me so that ogun ó ṣe nǹkan tẹ̀dá lè sá fún nínú ìrìnàjò ayé. tàbá wo ṣọ́ọ̀ṣì yìí Christ is coming mega crusade worldwide ìjọ wo ló fara pẹ́ ìjọ wo ló fara jọ àbí inú ìjọ wo ló ti wù wá àbọ̀nkọ̀ dádúró tiẹ̀ ni. mo lè sọ pé kò dá dúró ó fara pẹ́ ìjọ tó fara pẹ́ náà níjọ Kristi we have different feed my own feed is a crusade we have other people redeem one bed so that ìjọ tó ọ̀nà tó fi lásán ìran wa ni to move from one place to another by God grace by God grace in a year I'm plan about 7 or 6 crusade. lọ́dún. That's our mission but this year we have done just only one because of finance aspect because we did it à ń ṣe nípa pé ká lè tú àwọn èèyàn sílẹ̀ ni ìsìnkú nípa pé ká lè make owó so that tábà rí ìrànlọ́wọ́ ẹni tó lọ pé àwọn máa ṣe àbálà fẹ́ ṣe ó máa. ibi tí a wà yìí ọmọ ọjọ́ ló yá yín ni àwọn àdúgbò lókàn ní ẹ ṣáà máa lo bí náà àtọ́wá àgbà fún apá àbá olùbáyọ̀ lè débi gan. Ọlọ́run ló yá wa. bá a lè ṣe. ènìyàn lọ́lọ́run lò bọ́ ẹni tí Ọlọ́run lò. I remember 2 years ago tí wọ́n sọ pé ká kó mi ta wa so that wọ́n fún wa ní 4 months which is with my brother tó wà ní Dubai ó ní outplot kan ní side ibi he now told us that we go and use the land so that
amúfẹ̀rù wa lọ sórí ilẹ̀ yẹn láti múfẹ̀rù wa sórí ilẹ̀ yẹn à ń clear ilẹ̀ yẹn lọ́wọ́ pé ká máa san àárọ̀ crossover yẹn mọ́tò tí wàá bá wa gbé signage church which is Christ coming up say worldwide mọ́tò yẹn wá delay àníkó 15 so that later came around 7 so that bàtí mo wá ń tẹ̀lé mọ́tò yẹn bọ̀ mo wá rí kan náà àwọn mẹ́mbà wa lójú ọ̀nà ló wá dá mi dúró pastor bó lẹ́ ń lọ mo ní àti kó bẹ́ẹ̀ kí wọ́n ní ká kó à ń lọ sí onígbòǹgbò káàtì lọ bábì kan dúró síbẹ̀ náà from there we know what to do ló bá ní onílẹ̀ kan lójú ọ̀nà bẹ́ẹ̀ brother ń lò ní ká lọ máa lò náà iṣẹ́ torí bí táwọn tí wọ́n fún wa ibi tá fún wa ó sì wọnú díẹ̀ so that from there ó sì fún wa títí nìyẹn. ibi tẹ wà lẹ́nu. yes and then since 2 years 31 maybe the right to na gan since 2 years 31 maybe. bẹ́ẹ̀ gangan láti túbọ̀ mú iṣẹ́ ìránṣẹ́ ìtẹ̀síwájú. mo fẹ́ bẹ̀ àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn aláàánú ìrere àwọn tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ we need help. The help that we need is that we don't need car, we don't need all those worldly things, but we need something that we can use for gospel. Especially we need something we want to generate our own. We want to have our own land. Tẹ́kọ̀ tá bá tiẹ̀ ní ilẹ̀ kan tẹ́kọ̀ àwọn pé tá bá lọ tá bá bọ̀ bẹ̀ la máa dé sí because our assignment are from today now àti wọṣẹ́ ìsìnkú bí a níbi kan tá a lọ àtún lọ káàkiri so that we need our ẹ tá bá wo àyíká ẹ̀ dáadáa ẹ máa rí pé a lè ṣe kọjá capacity reason is this matter we can ṣe pé torí pé àwa kọ́ la ní. wọ́n ya yín ni wọ́n ya wa ni. mo ya ó sì yàtọ̀ sí mo bu ọ. and àwa kọ́ la ní which a mọ̀ pé one day ẹni tó ní ń bọ̀ wá so that we can't do more than this not that we don't have any we have vision tẹ́kọ̀ láti ṣe mọ́jà kọjá báyìí but the reason is that ni pé àwa kọ́ la ní we can't do more than this so that and then recently we got one information about the land that close to us so that which we want to possess. ilẹ̀ kan wà tó súnmọ́ yín bí. but the money that we have in our account is not up to that amount. Don't béèrè lọ́wọ́ wa so that we need help and since when God have called me I have a lot of people that called me even both abroad and Nigerians. I've never wanted that God said that give me money so that I'm not used to that. I've never begged. But nǹkan tó ń sọ ni pé owó ni kẹ̀kẹ́ ìrere tí àwọn yẹn bá ń pè yín bàbá ṣàdúrà fún wa àdúrà lẹ́ ń gbà ó yẹ kí ṣé ẹ béèrè àbí kò wù yín béèrè àbọ̀lọ́ ni kẹ́ bá béèrè. èmi ni mi ò béèrè because ẹni tó Ọlọ́run bá rán sí ni ló máa ń sàmú ènìyàn. I have people that Timothy Ọlọ́run àmọ́ testimony is uncategory nínú ayé mi gan nínú iṣẹ́ ìránṣẹ́ so that but ìrere mo máa ń because tó bá gbó tó bá béèrè owó lọ́wọ́ ẹlòmíì àbí tó bá tọrọ lọ́wọ́ ẹlòmíì àbí tó pẹ́ ẹlòmíì pé jọ ràn mí lọ́wọ́ they thought that is because of money that you have prayed for them so that's the reason why I'm not used to that. ṣùgbọ́n ní èyí báyìí lẹ́yìn báyìí ẹ̀yin lẹ nídìí owó tàbí ìjọ gangan ṣé ṣọ́ọ̀ṣì ló nídìí owó báyìí. ìjọ ló nídìí ìrànlọ́wọ́. báyìí láti lè fi ra ilẹ̀ tí ṣọ́ọ̀ṣì náà jókòó sórí ẹ̀. yes a ti nílẹ̀ a ti rí ilẹ̀ but a dẹ̀ ti ní a little out of because it's millions of naira. Bí mílíọ̀nù mélòó lówó tá à ń sọ yìí. Owó tá a nílò báyìí tó kù báyìí láti fi pọ̀ sí ìsìlẹ̀ is 5.5. láti lè fi gba ilẹ̀ tí ṣọ́ọ̀ṣì náà jókòó táyà náà lè máa túbọ̀ máa jèrè Ọlọ́run jèrè Jésù. Yes that's what we need for now. tábà wò nínú ṣọ́ọ̀ṣì tí tọ́lọ̀ ń gbé kalẹ̀ yìí kí làwọn àwọn mérekù tẹ́ bó ti ṣẹlẹ̀ níbi tẹ́ pé ẹ̀yin gan tó máa ń ṣe yín lé mọ́ pé Ọlọ́run ò sì ṣe báyìí fẹ́ nìyí ǹjẹ́ tí ẹ lè sọ méjì mẹ́ta Ọlọ́run ti gbà lọ́wọ́ yín nínú ṣọ́ọ̀ṣì. ẹ má yẹ kí n sọ mérekù pọ̀ ẹ pa àyàn rẹ̀ rìn mérekù pọ̀ afẹ́ tí ò bá ti nígbàgbọ́ mérekù ti ṣẹlẹ̀ lónìí so that. lẹ́yìn Sunday yìí ní èní kẹ́bi tó dé àbí. yes that so mérekù pọ̀ mérekù wa ò sí kà lájọ tí iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀kan ni mo lù sí èèyàn kan ni mo lù sínú iṣẹ́ ìránṣẹ́ mi. ó sọnù ní àbókù. ó kú tó dẹ̀ dùn mí èèyàn kan péré. kí ló fà á báwo lè ṣẹlẹ̀. ẹ ó fẹ́ bímọ ló kú lẹ́yìn yẹn kò sẹ́ni tó lóyún inú iṣẹ́ ìránṣẹ́ tó kú ẹni tó dẹ̀ kú yẹn wá mímí o mo lè sọ wípé kí ló mo lọ kó fà á ẹ̀ṣẹ̀ kékeré ló wá kí mo fà á mo fẹ́ bùtẹ̀ kí ṣe pé ẹ̀ṣẹ̀ ẹ̀kú bọ́lá wọn ṣe fẹ́ ṣá
bọ́lọ́run ṣe fẹ́. because mi ò tí ì rí nǹkan náà nílùú tá a wà ẹ́ òkú ti dìde tọ́rọ̀ kò ti kú látara iṣẹ́ ìránṣẹ́ yìí. ìkẹyọ̀ kan tí mo sọ pé ó dùn mí jù ó ní ẹnìkan tó kú nínú iṣẹ́ ìránṣẹ́ ọdún náà dẹ̀gbẹ̀ sàráìsì ẹnìkan láti bí ọdún mẹ́sàn-án tẹ́tí bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ìyẹn kan péré ló kú nínú iṣẹ́ ìránṣẹ́ kò sẹ́ni tó bímọ tá a dẹ̀ sọ pé apariwo rí kò sẹ́ni tó fi ọba tó fọ operation gba tó fọ operation fún. nínú ìjọ náà ló ti ń ṣẹlẹ̀ àwọn tó ń wọ́ ọmọ ńkọ́ tó ń wọ́kọ̀ ńkọ́. ó náà mo sọ pé wọ́n pọ̀ tó lè ń ṣẹlẹ̀. because the reason why I'm not following miracle is that èmi kọ́ mo ń ṣe ọlọ́run ló ń ṣe so that mi ò gbọ́dọ̀ ríra mi jọ ọlọ́run lọ. tọ́mọ́lì kẹ́ kó mi lọ láti bọ̀lẹ̀ fẹ́ lọ báyìí. kò the reason why tí mo believe nǹkan tí mo believe ni pé kò sí nǹkan tó ó possible but tọ́mọ́lì ká kó mi lọ lọ́run wà o. ohun tó bá lè mú kọ́ ká kó ó lẹ́yìn tó rù gan ọlọ́run ti mọ̀ so that the only thing ni pé the reason why God give us wisdom knowledge understanding is that for us to apply for it káwa náà lò so that wọn làá fi rọpá àwọn wálẹ̀ làá fi gẹ́gẹ́ bí ènìyàn but tọ́lọ́run bá dé kẹ́ni wọn bá ní ká kúrò yóò ìkan tá a kan ń tà láfi tí mo fi ń sọ̀rọ̀ ilé jáde for now ni pé mo fẹ́ settle so that my eye fly. èyí náà fẹ́ pọn mílẹ̀ ló ń gbẹ so that káyé gbà yín. mo fẹ́ settle so that tá a bá lọ tá a bá bọ̀ a máa níbi dé sí. so ibi tẹ́ ń sọ yín sìn lájẹ́ bíi olú ó máa jẹ́ ẹ̀kọ́ta ìjọ mímọ́ yìí. Christ is coming mega crusade worldwide so that we need help for ìtọ́nù bá fún lórí ọ̀fẹ́ láti. ìrànlọ́wọ́ ọmọdé ìrànlọ́wọ́ àgbàlagbà ọkùnrin obìnrin gbogbo òun náà ni ẹ ti gbọ́ káàkiri àgbáyé pásítọ̀ Bùsọ́lá Ọlábánjí tí wọ́n ti ṣe Ọlọ́run bá ti lo oríṣiríṣi ọ̀nà àrà láti fi ṣiṣẹ́ ìyanu fáwọn èèyàn nípa àdúrà gbígbà nípa ìsọjí nípa ìkéde ìrere Jésù Kristi olùgbàlà aráyé òun náà ni wọ́n sọ fún yẹn pé Christ is coming mega crusade world wide nílò ìrànlọ́wọ́ tèmi lèmi ti ń ṣe yìí o tẹ̀yìn tẹ̀ ń wò wá náà àti gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wò wá wọ́n ní kò sí nǹkan tí ó kéré o kò sí oore tí èèyàn á ṣe tí ò ní gba àpadàbọ̀ nílọ́po ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba àlàyé. kó má rọwọ́ Ọlọ́run èèyàn ò lè ṣe lè èmi ò lórí mo fẹ́ ṣe fún wọn bọ́ ò lè ṣe lè fún ìjọ ẹ̀ àfi tó bá jókòó ni mo gbérú lé ọ̀tápọ̀ Ọlọ́run ló pè mí ẹ̀bọ̀ tó wá pé ìjọ yìí ni ó lè ṣe lè fún ìjọ kò regret ìpínlẹ̀ ni ẹni tó bá dá sí ìpínlẹ̀ ayé nìyẹn ó ti sọ ọba ló ṣe so that nobody tó bá ṣe lè òun náà rògbò ọjọ́ ọ̀la sílẹ̀ ni. òun náà nìyẹn ti gbọ́ yẹn o gbogbo tọrọkọ́bọ̀ tí kálukú náà bá ní fi ṣe bí ìtàwọn Christian pé ní táìtì bí ìdá mẹ́wàá ìwọ náà dá sí lé ní kí Ọlọ́run ọba alààyè kó túbọ̀ dá sí ayé tiẹ̀ náà tá a bá wò pẹ̀lú bọ́ọ̀lù ṣe rí ẹ ti bẹ̀rẹ̀ ọdún mẹ́sàn-án ó ti lọ báyìí in another 5 years 10 years kí ni àfojúsùn yìí nípa ìjọ Christ is coming mega crusade worldwide yìí kí ni àfojúsùn yìí lórí ẹ̀. mo ti sọ fún yín ní. nígbà kan rí bẹ́ẹ̀ ni ẹ tún sọ lẹ́yìn. pé from next year sẹ́ríjọ́ tọ́lọ́run pé yàn kọ́ ni iṣẹ́ ìránṣẹ́ yàn bẹ̀rẹ̀ jọ́ tọ́lọ́run bá pé yàn kọ́ ni iṣẹ́ ìránṣẹ́ yàn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kò sí bó fẹ́ ṣiṣẹ́ tó ní àsìkò ẹ̀ from next year níṣẹ́ Ọlọ́run sọ fún wa pé iṣẹ́ ìránṣẹ́ wa máa bẹ̀rẹ̀ so that from next year by God grace I'm plan at least 7 crusade including Lagos. ní ìsọjí ìta gbangba ńlá. bẹ́ẹ̀ni and sọwọ Ọlọ́run máa rìn from next year including Lagos àti lọ sí Èkìtì tẹ́lẹ̀ àti lọ s'Abẹ́òkúta. But next week from next year ìsọjí ìta gbangba máa bẹ̀rẹ̀ that's bọ́lọ̀ sí májèmọ́ wa pẹ̀lú Ọlọ́run ni pé everything from next year ìyanu ńlá máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ so that iṣẹ́ ìránṣẹ́ wa and we have the vision is that by God grace bóyá kí n sọ́dọ̀ rẹ̀ afẹ́fẹ́ our ministry will be ó máa iṣẹ́ ìránṣẹ́ wa máa bẹ̀rẹ̀ ní US by May of next year. So that and share lórí by May of next year the ministry amani branch in the US and then we are working about Spain and Italy also but presently we don't have any connection in UK and in Canada but I'm talking about US, Spain and Italy
by before million next year our branch wa ma ti wà ń bẹ̀. òun náà ni ẹ ti gbọ́ yẹn káàkiri àgbà ibi tí ẹ ti ń wò wá ṣọ́ọ̀ṣì ọ̀hún náà ní ibi tí wọ́n wà lé ní ohun tí wọ́n ń ṣe mí ni pé wọ́n kàn ṣe ní alábọ́dé ni torí pé àwọn kan náà ní ohun tí ìbá sì ṣe tèèyàn bá yáàyàn pé ìwọ̀n bá lè bọ́dọ̀ ní èèyàn fẹ́ tú kẹ̀kẹ́ lórí ẹ̀ ó ní ẹrí bí ó ṣe wà yìí so ohun tí pásítọ̀ Bùsálà sì sọ ni pé tí oore ọ̀fẹ́ bá dé tí oore ọ̀fẹ́ bá wà àwọn ti rí ibi tí àwọn fẹ́ kó lọ táwọn fẹ́ rà tí ṣọ́ọ̀ṣì náà lè jókòó tá jẹ́ olú ilé ìjọsìn náà èyí tó ń pè ní headquarter tá a lè wà káàkiri ẹ jẹ́ kí a fi àwòrán ẹ̀hàn bí ó ṣe wà. ẹ ṣe ń wo ibi ìbáyìí ẹ rí i pé wọ́n kàn ra kọ níwọ̀n ni torí pé àwọn kọ́ náà ní wọ́n yá wọn ni ẹ bí mo sọ lẹ́ẹ̀kan mo ní ohun tí wọ́n bá yáàyàn àwọn ọmọ bá ní èèyàn kò ń ṣe nǹkan téèyàn tú kẹ̀kẹ́ lé lórí torí olóhùn lè dé nígbàkúgbà wọn ra ṣe níwọ̀nba ni torí wọ́n yá wọn ni so ní báyìí ohun tí wọ́n tó ń ṣe sọ ni pé àwọn fẹ́ lọ sí ibi tí ó máa jẹ́ àyè àwọn táwọn náà rà ó bí 5 million ni wọ́n nílò so gbogbo onínú dídùn ọlọ́rẹ kẹ́yìn náà kẹ́yìndé láti ran ìjọ yìí lọ́wọ́ kí iṣẹ́ ìyìnrere Jésù kó lè bàa túbọ̀ tẹ̀síwájú. bàbá kí a tó fi àlàgbà ètò yìí rọ̀ a fẹ́ kí ẹ ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tó wà káàkiri àgbáyé ẹ jẹ́ kí n súnmọ́. mo gbàdúrà lórúkọ Jésù Kristi mo súre nípasẹ̀ àánú tó bẹnu Kristi lórúkọ Jésù àtiwọ́ tó ń gbọ́ mi lórúkọ Jésù kó lọ rà àánú gbà tá a bá rí ẹnikẹ́ni àbí tó wà nínú ìkórira àbí nínú ìnira ayé lórúkọ Jésù ọ̀run tú ẹ sílẹ̀ mo gbàdúrà gbogbo wọn tó bá náwó síjọ Christ is coming ìbùkún àti oore ọ̀fẹ́ ńlá lórúkọ Jésù ó yá kó wọnú ìṣẹ̀dá ẹ lọ ọ̀nà yóò ṣe fún yín o ẹ ó ra àánú gbà lórúkọ Jésù mo wí nípasẹ̀ orúkọ Jésù bẹ́ẹ̀ ni kì í ṣe nípasẹ̀ agbára mi àṣẹ́gun bẹ́ẹ̀ ni kò yí padà Jésù Olúwa tó lùgbàlà aráyé àmín. ẹ ṣe gan àwọn màrí bá òun náà ni ètìgbẹ́yìn láti tẹlifíṣàn wa lórí fún àwọn ọmọ Yorùbá